àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tí wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Obìnrin tó bá jẹ́ yúnísà ni ó gbàwé orí. Ọmọ Yorùbá ẹ̀bọ bí ẹ wá gbọ́. Àṣé ó nídìí ó sì nítumọ̀ tó fi jẹ́ wípé àwọn ọ̀rẹ́ Haúsá Fúlàní tí wọ́n fi sọ pé rárá o, àrọ̀ ni ọ̀wálé Oníkòyí ò sí ní ogun. Lásìkò tá a wà yìí dandan ní tàìdán àwọn gbọ́dọ̀ gbẹ̀san lára àrùn Yorùbá. Kábíyèsí Ọlọ́run, kábíyèsí ẹ̀yin alálẹ̀, kábíyèsí Elédùmarè wípé lásìkò tá a wà yìí sẹ́ àwọn máa gbẹ̀san lára àrùn Yorùbá. Àwọn sì gbọ́dọ̀ rí wípé àwọn gba ilẹ̀ wa, àwọn gboko wa, àwọn gbọ̀dàn wa. Àṣónídìí ọpẹ́lọpẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ọpẹ́lọpẹ́ àwọn ọ̀mọ̀ràn tó mọyún inú ìgbín tòun ti kára wọn, ọpẹ́lọpẹ́ àwọn tí wọ́n ní ọ̀rọ̀ ńlẹ̀ tí wọ́n mọ bó ṣe ń lọ gangan. Wọ́n wá ti jáde báyìí. Ọmọ Yorùbá ẹ̀yin ìran mi, torí wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà a ti wà ní ipò pé àmọ̀dí a sá ń béèrè lọ́wọ́ ara wa ni pé bandit ni bó ṣe ń ṣẹlẹ̀ níbì kan ni wọ́n ló nídìí o. Ǹjẹ́ Ifá ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ni àbí àgbọnmọ̀rẹ̀gún àbí ta ni àbí wòlíì kan lọ́sọ̀ọ́? Gbogbo ẹ̀ ẹ máa bá a pàdé. Ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ ní pápápá. Ẹ jẹ́ àjọ rìnrìn àjò yìí ní kánkànkán. Ẹ bá mi wo fídíò, ẹ gbọ́ nǹkan tí ọ̀jọ̀gbọ́n bàbá wa yìí tí wọ́n sọ nípa ìdí tí Fúlàní tó fi di dandan tí Fúlàní fi máa gbẹ̀san lára ọmọ Yorùbá. Òun rèé ṣùgbọ́n ẹ bá ń tẹ̀ sójú ẹ̀ nínú ilé. Òun rèé. And perhaps let you know why sometimes the Fulanis don't forgive the Yorubas. Okay. They don't have evidence in their history of being defeated. But they were defeated in 1840. And they were defeated in alliance with the Eastern Yorubas in Jalumi War. They never forget. And Balogun Oderinlo is instrumental to it. If you get to front of Makpo Hall, you probably see his statue there. Yeah. And he proved one thing. His defeat of the Fulanis was not largely on the basis of ammunition. It was on the basis of intelligence and strategy. Tell me more. They've almost entered Oshogbo when the Oshogbo people appealed to Ibadan. They've sent one or two other leaders who couldn't succeed, but they sent Balogun Oderinlo, who came. When he got there, the Oshogbo people expected immediate warfare. He didn't. He took time to study the place, to study the character of the Fulani fighter. The Fulani fighter could not fight on feet. He has to ride a horse. And he realized that without the horse, the Fulani fighter was nobody. But the Yoruba fighters who carry their sham and their cutlass and dingon and walk. Obviously, they don't have the strength of the horse. So he avoided any situation where they will have a direct confrontation. He knew the camp. He knew the movement of the camp. He knew that the Fulani fighter, because they rely on horses, cannot fight at night. They can only fight during the day. They will sleep at night. Interesting. So having found that, he realized that when they want to eat, they had a particular river where they go to drink. He got that river poisoned. The evening of the night, he was going to move. The Fulani knew that the Ibadans had come, but they were not bothered. But
They are on horses, these people of feet. So by the time they drank their water, half of them were dead overnight. The Oderinlo moved at night, not during the day. So when those who are not dead woke up, the horses in stampede forgot their riders. And the Fulani surviving one cannot fight on feet. It was also dark, they could not fight. So he was able to defeat them. He captured 4 of their generals. So it wasn't prowess, it was intellect, strategy. He used, according to their story, he carries a pigeon. That pigeon speaks to him. It tells him what is happening. Unfortunately, he lost the pigeon in the war because it is the pigeon that carried the poison into that water. Of course, the pigeon himself died of the poison. What happened? So that was what happened. They never like to hear that story. That pigeon was like a surveillance tool. True. Exactly. For Oderinlo. He will go, tell them this, will come back, this is where they are, this is what they are doing, this is what they eat, this is where they are sleeping. Oderinlo's drone. Exactly. There's the book about Oderinlo by Ni Aborishade. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. People are not noticing what is going on, that they now have an identity called Yoruba-Fani. Yoruba-Fulani. Yes. The Fulanis that came to Yoruba land. Yes, that's Yoruba-Fulani. We go to Ogbomoso, Igboho, Upper Ogun, Ilorin. They're now creating an identity called the Yoruba-Fulani. It used to be Islamic identity. But they're now saying, okay, we are Fulani Yoruba. They are Fulanis, but most of them were born in Yoruba land. Ẹ káàbọ̀ padà. Ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ gbọ́, ṣe bẹ́ẹ̀ rí. Ẹ dákun ẹ máa bá mi share ètò yìí. Ẹ bá mi share orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ni. Òmìnira orílẹ̀-èdè Yorùbá náà ló jà wá lógún lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, ẹ gbọ́ ìtumọ̀, ẹ gbọ́ bó ṣe rìnrìn àjò, ẹ gbọ́ bí ìrìn àyẹn ti lọ. Ẹ gbọ́ bí wọ́n ṣe gbé e kalẹ̀. Tẹ́ fi mọ̀ yìí pé lọ́pọ̀ ọgbà a máa gbà kí la ṣe fún àwọn ará bí yìí. Àwa la gbà yín sílé, àwọn ọ̀ràn bàbá wa náà ti kó yín jọ látọjọ́ pípẹ́ tí wọ́n ti ń dà yín pọ̀ mọ́mọ́tọ́. Síbẹ̀ ẹni dandan àtàìdán àfi kẹ́ ẹ pa ìran yìí run. Bó bá ṣe pé àwọn bàbá ti wà nígbà yẹn lọ́hùn-ún wọ́n bá ti pa yín run, ṣé àwọn ọmọ yín lè dà báyìí? Àbí tí wọ́n bá ti pa ìran àwọn bàbá yín nígbà náà lọ́hùn-ún? Àṣé ó nídìí ó ní bó ṣe jẹ́ ni. Ibẹ̀ nìkan kọ́ là ń lọ. Ọmọ Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan, àwọn ọ̀ràn kan, àwọn ẹgbẹ́ kan ti pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Wọ́n ní tó kí Ìgbòho kó fi ọ̀rọ̀ lẹ̀ pé kó kò nílùú Ìbàdàn ní kíákíá kó máa gba ìlú Kwara lọ. Ẹ gbọ́ ṣẹ́yìn náà ẹ fọwọ́ sí ẹ kọ sí comment section. Torí lọ́dọ̀ tèmi gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ẹgbẹ́ yìí ni wọ́n ń pè ní ẹgbìmọ̀ májẹ̀wóbàjẹ́ ilẹ̀ Yorùbá. Wọ́n sọ̀rọ̀, wọ́n yọkàn mú òkun ẹ̀ wípé kí olóyè Sunday Adéyẹmọ ó kúrò níbi tó ń gbé kó sì gbalẹ̀ Kwara lọ. Ǹjẹ́ kí nìdí tí wọ́n fi sọrú ọ̀rọ̀ yìí? Nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní olóyè Sunday Adéyẹmọ jagunjagun ni, kó lọ fèsì àwọn Fúlàní tẹ́rọ́rìstì tí wọ́n ń ja ìran Yorùbá lógun. Ok, wọ́n ní bàbá yìí ti máa ń sọ ọjọ́ pẹ́ pé kí wọ́n fún òun láyè pé wọ́n ti fún olóyè Sunday ní àyè báyìí láti jáde lọ. Ṣùgbọ́n béèrè tèmi ni wípé àwọn àgbààgbà tí wọ́n sọ̀rọ̀ yìí, àwọn ìgbìmọ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí, ṣé àwọn ni wọ́n ti kó irinṣẹ́ lé olóyè lọ́wọ́ ni àbí ìjọba Bọ́lá Ahmed Tinubu? Àbí àwọn ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ti kó irinṣẹ́ lé àlàyé lọ́wọ́ pé tó ọyá gbà o,
tó wá dọ́wọ́ ẹ̀ tán bóyá kò ṣiṣẹ́ àbí kò yé èmi, ẹ̀yin ìyẹn wa ẹ bá mi ṣèwádìí ọ̀rọ̀ yìí. wọ́n ní kí olóyè kó máa lọ sílùú Kwara àti gbogbo igbó tí ó wà nílẹ̀ Yorùbá. àmọ́ mo wá béèrè ìbéèrè kan pé tólóyè Sunday bá tiẹ̀ máa lọ kò ní sọ pé wọ́n lọ, jẹ́ ti fún wọn nínú iṣẹ́ tí wọ́n ó lò òun àṣẹ. kí ni dé tẹ́ ẹ̀ pé bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò báyìí tipátipá báyìí tó láàsìpètò kí wọ́n kúrò nílé wọn ní GRA nílùú Ìkẹjà Èkó, kí wọ́n káwọn náà bẹ́ sínú gbogbo igbó tó wà láyìíká àtàgbègbè pétò ọyá ẹ̀la tú palẹ̀ kẹ́lé àwọn tẹ́rọ́rìstì àwọn báńdíìtì tó wà ń bẹ̀. ó ṣe jẹ́ olóyè Sunday nìkan lẹ́ni kó lọ. wọ́n wá fún wa ní ìdáhùn. kí ni ìdáhùn wọn? ìdáhùn wọn ni wípé kàkà tí olóyè Sunday tí ó fi máa halẹ̀ àbí tí ó fi máa bí wọ́n ṣe sọ nìyẹn o dún màrúmàrú mọ́ ọmọ Yorùbá látàrí pé àwọn tí ọba ṣe ti Bọ́lá Ahmed Tinubu wípé kàkà bẹ́ẹ̀ kó kúkú máa lọ bá wọn dún màrúmàrú mọ́ àwọn tẹ́rọ́rìstì nínú igbó. ibẹ̀ ló ti wáyé gbogbo wa pé ókè ó dàbí pé ọmọ ọlọ́mọ làárẹ̀ níṣẹ́ dé tòrutòru ni ìtumọ̀ nìyẹn wípé ọmọ líle ibi líle náà làárẹ̀ sí. ọmọ tẹ́ ẹ fẹ́ rán níṣẹ́ líle, tẹ́ ẹ fẹ́ rán níṣẹ́ ogun, tẹ́ ẹ fún lóhun èròjà ogun, báwo là ṣe ṣerú ẹ̀ téèyàn fi ṣàṣeyọrí nínú ìrìn àjò? eléyìí ni òye mi. òun mo ṣe ní kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kẹ́yin náà bá wa dá sí. àwọn Fúlàní tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àwọn ni wọ́n yarí pé tó àwọn ò ní gbà, àwọn ò ní fẹ́, àyàfi tí àwọn bá rẹ̀yìn ìran Yorùbá. àwọn ẹlẹ́ni kí olóyè Sunday kó lọ rè ká mọ́gbó nínú gbòye tí wọ́n sì ní onírúurú nǹkan tí èèyàn fi jagun lọ́wọ́ tiwọn. bàbá wa Gani Adams jáde láìpẹ́ yìí, àwọn sọ pé àwọn ò níbọn ṣùgbọ́n àwọn ní nǹkan tó jù bọ́n lọ. ìyẹn sì tiẹ̀ Dáúdù ń gbọ́ bí wọn ò bá tiẹ̀ níbọn, gbogbo àwọn nǹkan tí wọ́n ní lọ́wọ́ yẹn náà tí wọ́n bá pa á pọ̀ sójú kan náà ó lè ṣiṣẹ́ ju ìbọn lọ. àbí ọ̀rọ̀ mi ò yé ọ̀rọ̀ mi ó dàbí pé ó ń yé gbogbo wa. ọmọ Yorùbá ẹ jẹ́ á gba ọ̀rọ̀ yìí wò. lóòótọ́ àwa ò sọ pé bí olóyè ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé lọ́dọ̀ tèmi èmi jẹ́ kó yé àwọn èèyàn pé ó lè jẹ́ àṣìṣe, ó lè jẹ́ mistake, ó lè jẹ́ slip of tongue àbí overreaction, ó fa inú dídùn pé ohun tí èèyàn ò retí wípé lọ́dún mẹ́wàá òní ẹnìkan máa tú mi lẹ̀, yóò gbà mí láyè láti rìn síbi tí nǹkan mi wà. tí Tinubu Bọ́lá Ahmed Tinubu wá jàjẹjẹ ṣe lọ́sàn kan òru kan, eléyìí lè mú kí inú bàbá yìí ó dùn dé ìpele tó wà yìí tó fi ń sọ̀rọ̀ yìí. ǹjẹ́ wa nílò ká ṣẹ̀ṣẹ̀ máa rán níṣẹ́ dé tòrutòru? ẹ̀yin ìgbìmọ̀, èmi rò pé ohun tó yẹ kí gbogbo ọmọ Yorùbá máa parapọ̀ fún nísìn ni wípé kí bàbá wa Professor Banji Akíntóyè lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá iná lèmi mọ̀ pé ó yẹ kó jẹ gbogbo wa lógún ju wá lọ ṣe eléyìí lẹ̀, eléyìí ni kò ṣe tó lè mú pé ẹ̀ṣẹ̀ ó mọ̀ṣẹ̀ yìí tó bẹ́ẹ̀. mi ò ládàá, mi ò níbọn, ẹni kí n lọ kojú àwọn ajínigbé ajínipa. ìyẹn ni pé ẹ̀fẹ́ mi rí láwùjọ. bí mi ṣe rò ó, ẹ bá mi kọ síbẹ̀, orílẹ̀-èdè Yorùbá ní gbogbo ẹ̀ṣá ní kíákíá. orílẹ̀-èdè gbogbo Yorùbá òun ló jẹ wá lógún ju ohunkóhun lọ. bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Yorùbá òun làwa ń fẹ́, orílẹ̀-èdè Yorùbá òun làwa ń béèrè fún. orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ní wéréwéré ní wàrà ṣèṣà, torí wípé àrọ̀yàn wálé oníkòyí ò sí ní ogun. kò sóhun tá a lè ṣe bá a bá wà lórílẹ̀-èdè wa. ẹja padà ń lè rọ bí ìgbà tí ègbò kọ̀, bí ègbò fẹnu ọkọ̀ sọlẹ̀ ni. ẹ ṣé mo dúpẹ́, á tún pàdé, ó dàbọ̀.